International protocol, we salute you. Baba Baba Mariti. Baba Baba Mariti. International protocol, we salute you. Baba Mariti, the Ogbonge landlord. Wàhálà wàá fọ tí ẹ kọkọrẹ bá lọ sáà mẹ́rin tó ní ìlà lórí iṣẹ́ tó ń gbọ́ ọ lẹ́nu wọ́gọ̀ obìnrin bíi tiẹ̀ ló kàn lọ kún ẹ wọlé ẹ̀fẹ́ tí wàá dé sásìkò kọ tí kò pa ẹ́ fún mi. olórí bóyá tó ní olóṣù. bóyá tóbi tí bá o mọ̀ bóyá lè fún àwọn skibi jọ́bọ̀ ọ̀tá ìjà ọgbọ́n ojú ẹ̀ wálẹ̀. ọkùnrin bá yẹ pẹ̀lẹ́. ọdún dákẹ́yìn sọ́tọ̀ ojú làwọn àti àwọn òkè sáyìn bọ̀bọ̀ ló kàwọn eléyìí àwọn eléyìí ọ́fíìsà kẹ̀mọ́ lọ́nù kọ́ ara ẹ̀ ṣe èmi o tí wọ́n fún mi jẹ́sẹ̀ àbẹ́wò rí bá ẹ ṣá. You think say you dey wise? ó yẹ kí wọ́n lọ́sẹ̀ arrange this lady. Yes, sir. What type of plane is this? Calm yourself down. Ó mà ní rèlélẹ̀. Ọ̀gá tuntun nílé ẹ jẹ́ farabalẹ̀ kékeré gbígbé. Jesus is Lord. Ọkọ mi. Ṣé bẹ́ẹ̀ kí n máa gbóngbó mọ́ ẹ̀mí? ọmọ ọlọ́pàá lájọ ń gbélé ṣá mo gbé Mo dáràn bó ti lù yọ dáràn lé. ìṣúfẹ́fẹ́ gbé lóní kò sáàyè ibo ló gírí oko lè wọ̀ ọmọ ohun mẹ́pàá súnmi sí wàhálà ṣá ọ̀gá ẹ̀ka sẹ́tù ẹ̀ka sọ́dẹ̀ gbólé ọ̀gá ni aláì ọ̀gá. Ọ̀gá, kéèsì Mr. Taju lélẹ̀ ni wọ́n ń lọ. Ṣé the same Taju náà? Yes. Okay. And Mr. Falade náà. Okay. Okay, Mr. Falade tán ní ìyàwó ẹ̀ wá lánàá rí. Yes. Okay. And other case. Báwo ni kéèsì àwọn boys tó ní SBT? Ẹ wo ọ̀gá wọn tí sọ fún àyìnbó ní kan sọ sí òkú tí ìbẹ̀ kan wá fún ìlú. But ó dà pé uncle ìkan wá lánàá tó jà ń sọ̀rọ̀ ní IPO bòmí ọmọ. Ẹgbẹ́ lọ́dọ̀ mi wọ́n ṣe ọjọ́ ẹ̀kọ́ ṣe náà. Ìbọn dẹ̀ sọ pé uncle ẹ pé mi lánàá pé bóyá wọ́n ń bọ̀ àbí ṣá. Okay, no problem ṣá. Gbé fáìlì yẹn later ṣá máa pè later ṣá. Dáàbì ẹ má bínú pé mo dá yín dúró jókòó látàlọ́. Rárá o. Ṣé kò ń ṣe torí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńlé lánàá lè ṣe wá? Torí rẹ̀ ni o. Continue. Torí mo mọ̀ wí tí wọ́n bá ti perí ajá á perí ìkòkò kí wọ́n fi sè é ni mo fi wí kí mi lá yọjú sí ọ ní ọ́fíìsì ọ̀dọ̀ rẹ ni mo ṣe wá bá ọ. Ọ̀rọ̀ tó yẹ ká sẹ́tùn lé ni ẹ̀bà má torí yẹn wá. Ọ̀rọ̀ yẹn ọ̀bá dùn sọ tó yẹ pé bọ́ì tí ó múnú bí mi yẹn ká ní bọ́ yẹn wà lórí ìdúró sí ni ọ̀rọ̀ yẹn máa dùn sọ. Bàbá jẹ́ iye nìní àjọ wá ni. Ok, ó tẹ̀lé yín wá báyìí. Jẹ́ kó wọlé. Ìgbà mo ti mọ̀ wí mo mi bọ̀ ní ọ́fíìsì ọ̀dọ̀ rẹ ni mo ti mú dání ó wà níta. Jẹ́ kó wọlé. Mr. Sókè. Kàlẹ́ bàbá mi. Kàrí ọ. Bàbá landlord. Ọ̀gá yìí. Are you playing? Bàbá àgbàlagbà ìbọn lè ṣù. Bàbá landlord ẹ ṣe gan. Mr. Sókè. Ọ̀gá ọ́fíìsà. Ẹ̀yin lẹ gbé bàbá wá láti ilé. Àlẹ́ má bínú kan tó ṣẹlẹ̀. Gbogbo àná mi ò mọ bẹ́ ṣe jẹ́ tẹ́lẹ̀ ni ọ̀gá mi. Bàbá landlord ti bá mọ̀. Èmi ò ní kọjá èmi tó gbó lẹ́bùn yẹn. Ṣé má bínú bàbá mi? Ṣàwárí ìwà rẹ̀. Torí ibi tó bọ́rọ̀ dé yẹn pé torí pé ò mọ bí mo ṣe jẹ́ yẹn gangan mo ṣe fẹ́ sọ̀rọ̀. Ìwà tẹ̀wù ń bíbẹ̀ yẹn gbogbo ìjà yẹn ṣe bẹ̀rẹ̀ tó ṣe débi tó dé yẹn inú ilé mo wà. Mi ò dá sí torí pé obìnrin àtobìnrin ló ń jà. Continue. Mo expect pé ìwọ tó jọ́ ọkùnrin bó ṣe ń bọ̀ yẹn tó bá débẹ̀ wà bá wọn sẹ́tù ẹ̀ pé mo ń wó wọn. Ṣùgbọ́n gba mo wá rí pé ìwọ tó jọ́ ọkùnrin tó tún débẹ̀ tó tún wá gbá ìyàwó mi létí. Ó má ṣe jẹ́ ìyàwó mi kó jẹ́ ìyàwó any other person or anybody. O ò ní right láti gba létí. Kú dáná
ọkùnrin ní no matter how the case kò yẹ kí ẹ lè máa na obìnrin kó má tiẹ̀ jẹ́ ìyàwó mi kó tiẹ̀ jẹ́ ní tí ọkọ ò jẹ́ anything tó gbé jẹ́ union ìwà tí ò dà ní ìwà pé ẹ lágbára jẹ́ nìkan ló fẹ́ fi agbára rẹ̀ ní ló jẹ́ ní ìwà ìrẹ́jẹ náà pé kí má jẹ́ nǹkan tí mo jẹ́ lénìí kí n jẹ́ tí ò léyìn ọ̀pẹ máa rẹ́ mi jẹ́ gbé mo expect maturity nù lára ẹ̀ ní àná ẹ̀ tó bá débẹ̀ wà claim maturity wà settle ẹ̀ ṣùgbọ́n kí n ṣe ló tún wá implicate issue yẹn ò gbá obìnrin létí ẹ̀tún sọ ilé ẹ̀fẹ́ lọ kọ́ àwọn ẹrú ikú wá àdúgbò sádùúgbò ilé sí ilé pápá ilé ẹjọ́ ń gbé tẹ́nàtì sí tẹ́nàtì ẹ̀nà ara yín ẹ̀fẹ́ lọ kọ́ ọmọ ọ̀tá wá pé kán wá nu ẹnìkan fẹ́ nìkan kò dá náà misuse of power ni kò dá ìṣe agbára lóní. ọ̀rọ̀ ló ti gbọ́ nì yéé kí ọ wí kí mo bá mi bá yín sọ̀rọ̀ nínú ilé kí ẹnu rẹ mi jó belebelebelebele òun lọ ti rí ni o agbára pín síbì kan o ìjọ kìíní àná kí mo mi gbà ọ́ lámọ̀ràn òwì wàá gbá mi ní ẹsẹ̀ nínú ẹ̀fọn mi á yí sí ọ̀tún ọ̀rẹ́ kí mi dá ọ lóhùn ọ̀rẹ́ ni o. so advice mo máa fún ẹ sí ni pé máa mọ rọra pẹ̀lú agbára pé kó jẹ́ union tàbí ó jẹ́ anything kò ní kó máa misuse agbára. nígbà ṣe wà ní wọ́n ti kọ́ gbọ́n ọmọ ti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ajé kò ní pa aláàmọ́sẹ̀ ọlọ́run. yèé kí ó ṣẹlẹ̀ akọ ọlọ́gbọ́n kí ẹ fi ọwọ́ ọlá rẹ ọmọnìkejì jẹ. Fúnkẹ́. dádì kí lẹ fẹ́ ká ṣe báyìí lórí ọ̀rọ̀ yẹn. á dáa fún ọ ti gbọ́ nǹkan ó yẹ kó gbọ́ bí ó ti àfojú kan ìyàwó rẹ̀ kí á dẹ̀ bá lọ lé yéni ni mo wá fún àgbà òní wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀. bẹ́ẹ̀ ẹ jẹ́ kí mi gbádùn bí mo ti délé nírọ̀lẹ́ àná ló ti mí sá sókè ló ti mí sá sódò. mi ò jẹ́ kán fìyàwó ẹ̀ sínú sẹ́ẹ̀ pẹ̀lú àwọn criminals yẹn tẹ́bí mo pé ọ̀rọ̀ ilé ni so mo kàn ní kí wọ́n bá mi fi sí ẹ̀yìn káńtà mi báyìí nítorí pé ara ilé ni wọ́n. ó wà níbí. ọ́fíìsà Kẹ́mi bá mi mú máa bọ̀ ń ta. ìyàwó mi kí ló dé ìyàwó mi. ìwọ́dà Míríàmù. bàbá lẹ́nu ìrànà sẹ́yìn. ojú rẹ̀ rèé. irun ìyàwó mi dàbí ló dé ṣé àwọn ló fún ọrí ìyàwó mi báyìí. ṣé ti wo ìgbà tó rí fífọ́ ẹ pọ̀ wọn kémi ò dé irun bí báyìí ni mo fún ọ́fíìsà Kẹ́mi ní ìrìn ẹ̀ ní wíìgì ẹ̀kọ́ bá mi tọ́jú ọ̀nà ṣáwọn pé wíìgì. ṣé wíìgì ni omi lò ní gbogbo kí omi ṣe irun dàbò lẹ́rìn. ó ṣe mo mọ̀ wí kó bá jẹ́ ibòmíì ni a ti lu ẹnu rẹ tó mi yọ̀ bíi ńlá a ti lù ú a ti wú gúdugùdu. wọ́n ti wá ná ọ̀gọ́ ọ̀kan wọ́n ṣe ń tuntun èyí káńtà ló wà ẹgbẹ́ wọn mú sínú sẹ́ẹ̀lì ni àtọ́kọ̀ ẹ̀ tó bá dé bó ṣe dé yìí ọ̀ngàn kò ní dààmú wọn. yẹ kí ó ṣẹlẹ̀ akọ ọlọ́gbọ́n mo bá mi gbà ọ́ lámọ̀ràn kí ẹnu rẹ mi jó belebele mo pàlù fún ọ. ẹ prepare bẹ́ẹ̀lì ẹ̀ kan discharge wọn kan máa lọ ní pẹ̀lú fún wọn. ẹ ṣe gbọ́dọ̀ bá mi. mà ṣe o. ọ̀gá mi kò ní bàjẹ́ fún ayébọ́ lè ṣù ọ̀gá oníṣà kálẹ̀. ṣé ó ní orí ọ̀fẹ́ láti kí ni omi ṣe. ọmọ mo ti miss ìyàwó mi. tí a bá yọwọ́ torí ó jẹ́ aráalé ọlámídì mọ́yàwó rẹ nínú station bọ̀dá mi ò ṣe o ojú ní tí ọ o ọkọ ọba ní sá ọ lẹ́sẹ̀ o. kí la fẹ́ ṣe báyìí wíwò lábẹ́ tọ́. wọ́n máa fún ẹ lọ sáyìn àwọn pépàs yẹn tó wá níbi ìzẹ̀. ó ní rógun ẹjọ́ o ò ṣe o ọlọ́run bá mi pọ́n ọ lé o. tó ọ̀gá mi kò ní bàjẹ́ bàmá yíra ní bàbá mi. ó dáa ẹ ṣé o. ẹ̀yin tèmi tẹ́ ń bá wo Baba Mariti ó ti yẹn bẹ́ẹ̀ ṣáàmọ̀ kò tó fẹ́ sọ fún yín ní pé bẹ́ẹ̀ ṣe ń bá wo ẹ̀yin wá ń dùn ẹ̀ bá share kẹ́ máa like kẹ́ máa comment ó pọ̀ létí ẹ ṣáwọn bóyá ń lọ a lè fún yín fake a lè fún yín lófo ẹ máa follow wa ní YouTube channel wa kẹ́ máa bá subscribe sí BMH wa ẹ jọ̀ọ́ kẹ́ máa bá like episode tá ẹ ṣe tán yìí
ẹ lọ bá wò kẹ́ bá ṣẹ̀kẹ̀ tí mo gbá etí new tenant yẹn ṣé mo jẹ̀bi ni àbí mo jàre ṣé kí n wo kó pàyàwó mi ni ẹ bá comment kẹ́ bá judge kẹ́ bá sọ kó tó bá yẹ kẹ́ bá sọ kẹ́ bá sọ síbẹ̀ ẹ má dẹ̀ gbàgbé ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ má bá share kẹ́ má bá like àti comment ìyẹn gógógógó lè dé tá a fẹ́ jẹ lára ti yín o tiwa ni pé ká má bá yín ṣe ká má múnú yín dùn kẹ́ má rẹ́rìn kẹ́ dẹ̀ má ṣe kíni kẹ́ má kó sáyọ̀ ó pọ̀ wọ́n lọ. Baba o, Baba Mariti, Baba o, Baba Mariti, international logo, we salute you. Baba Mariti, the ogbonge landlord. Baba Mariti, no dey gree for anybody. He no go ever gree for anybody. Ogbonge comedy. Sir Victor Olutomi, I throway salute. I throway salute. If you dey watch this series, abeg carry water for your side. Especially if you dey chop pepper, just take water, take your time, relax and enjoy this ogbonge comedy.